agbára yín ká ẹ lè ṣe o agbára yín ká bàbá mi tó ṣiṣẹ́ ìyanu agbára rẹ̀ ká ẹ lè ṣe o agbára rẹ̀ ká o ẹ lè ṣe o agbára rẹ̀ ká bàbá mi tó ṣiṣẹ́ ìyanu agbára rẹ̀ ká bàbá mi tó ṣiṣẹ́ ìyanu agbára rẹ̀ ká ẹ lè ṣe o agbára rẹ̀ ká ẹ lè ṣe o agbára yín ká bàbá mi tó ṣiṣẹ́ ìyanu agbára rẹ̀ ká. Ògo ni fún Ọlọ́run wa ní òkè ọ̀run. Mo tún kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí pé kí àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa gbé. Ní wákàtí yìí, ní àkókò yìí, ìgbàkígbà ibikíbi tó ti lè bá wa, ohun tí a fẹ́ gbàdúrà lé lórí ó ní àdúrà fún ìdápadà ògo. Àdúrà fún ìdápadà ògo. Kò sẹ́ni tí Ọlọ́run rán wá sáyé tí ò ní ògo tiẹ̀. Ṣùgbọ́n tí èèyàn bá dé ilé ayé, ògo máa ń sọnù. Ó ṣeé ṣe kí ògo kó sọnù. Ẹlòmíì ní gẹ́rẹ́ tó wọnú ayé yìí ni ayé já ògo yẹn gbà mọ́ lọ́wọ́. Ẹlòmíràn ó lè jẹ́ àkókò níbi tó ti ń wá àtijẹ àti mú kiri, ògo yẹn bọ́ sọnù mọ́ lọ́wọ́. Ẹlòmíràn ògo bọ́ sọnù nítorí ìpìlẹ̀ tó ti jáde wá níbi tí a ti bí. Ẹlòmíràn láti inú oyún òun ló ti dojúkọ ogun ògo, ló ti ń ja ogun ògo. Ẹlòmíràn ó lè jẹ́ pé ní gẹ́rẹ́ tó bá kọ́kọ́ lu àlùyà àkọ́kọ́ á bẹ̀rẹ̀ sí ní ja ogun ògo. Ẹlòmíràn sì wà tó jẹ́ wípé nípa àṣìṣe tàbí àfọwọ́fà á sọ ògo tí Ọlọ́run fún, tí Ọlọ́run pé kó wá lò láyé, tàbí nípa ẹ̀ṣẹ̀ dídá á sọ ògo yẹn nù. Ẹlòmíràn sì wà ó lè jẹ́ wípé ó ṣe aya fẹ́ tàbí ó ṣe ọkọ fẹ́, á sì pàdánù ògo tí Ọlọ́run fún un, ògo tí Ọlọ́run ní kó wá lò láyé. Oríṣiríṣi nǹkan ló lè fà á kí èèyàn sọ ògo nù. Torí ìdí èyí tí ògo bá sọnù, ó ṣe é wá, ó sì ṣe é rí. Tí èèyàn bá ní Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀, ohun àkọ́kọ́ tó ń láti kọ́kọ́ wá, òun náà ni kó ní Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ̀. Kì í ṣe wòlíì ló máa wá, kì í ṣe pásítọ̀ ló máa wá. Jésù, mọ ẹni tí Jésù ń ṣe, kí wọ́n gan bẹ́ẹ̀ ni sọ wípé ẹ ò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Ìyẹn wà nínú ìwé Jòhánù orí kẹjọ ẹsẹ̀ 32 ẹsẹ̀ 22. Ó ní ṣùgbọ́n ò mọ òtítọ́, òtítọ́ yóò sọ yín di òmìnira. Bàbá wa wo inú ìwé Jòhánù kan náà orí 14 tó bá wo ẹsẹ̀ 6, ó wípé Jésù wípé èmi ní ọ̀nà, òtítọ́ àti ìyè, kò sí ẹni tí ó lè dé ọ̀dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Tí ó bá ka ẹsẹ̀ 14 ẹ̀, ó ní tí ẹ̀yin bá sì béèrè ohunkóhun ní orúkọ mi, èmi yóò ṣe é. Ìyẹn ni wípé Jésù ni ẹni tí ó lè ṣe. Ohun àkọ́kọ́ tó gbọ́dọ̀ kọ́kọ́ ní nìyẹn tí o fi lè rí ògo rẹ padà. Tó bá ń gba ọ̀nà míì, wọ́n ní ó wá lọ wẹ̀wẹ̀ kan, wọ́n ní ó wá lọ tanná kan, wọ́n ní ó wá lọ àṣìṣe kan, àṣegbá kan ní ó jẹ́ orógo rẹ gbà. O gbọ́dọ̀ ní Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ. Ìyẹn jẹ́ ọ̀nà àkọ́kọ́. Nígbà yẹn wàá lọ lè jagun ògo kó o sì ṣẹ́gun. Ó ní ọ̀rẹ́ wa kan ló sọ, ó ní tógo bá sọnù olórí adẹ̀rú, tógo bá sọnù olórí adẹ̀rú, ògo mi má sọnù kí má dẹrú ẹlẹ́gbẹ́ mi, ògo mi má sọnù kí má dáko bàtà fẹ́gbẹ́. Torí pé tógo bá ti sọnù olórí adẹ̀rú, ẹjẹ́ àtúkọ́ lẹ́ẹ̀kan sí, tógo bá sọnù olórí adẹ̀rú, tógo bá sọnù olórí adẹ̀rú, ògo mi má sọnù kí má tẹrú ẹlẹ́gbẹ́ mi, ògo mi má sọnù kí má dáko bàtà fẹ́gbẹ́. Torí pé tógo bá ti sọnù olórí adẹ̀rú. Ọ̀pọ̀ ènìyàn ló ti lówó tí ò lówó mọ́. Ọ̀pọ̀ ènìyàn ló ti jẹ́ ọ̀gá ní ibi iléeṣẹ́ ńlá kan ṣùgbọ́n tó ṣẹrú sìn lónìí. Ọ̀pọ̀ ló ń pa ìtàn àtijọ́. A nígbà tó ń wá Ṣàngó Òde, a nígbà tí nǹkan dán mọ́rán fóun, torí pé kí ni ògo ti sọnù. Ṣùgbọ́n mo sọ ní orúkọ Jésù Kristi, ògo yẹn Olúwa máa wárí fún ọ.
bí orin kan tí mo kọ ní mo ṣe rẹ́kọ̀dù kan ní 1983 àbí nǹkan akọrin yẹn báyìí wípé ṣé 83 ni àbí 93 ó ní mú tọ̀ mí wá wá láwárí mú tọ̀ mí wá wá láwárí ògo ayé mi tó sọnù mú tọ̀ mí wá bàbá ó kọ́ sórí igi mú tọ̀ mí wá bí wọ́n rí mọ́lẹ̀ mú tọ̀ mí wá níbikíbi tó bá wà mú tọ̀ mí wá bàbá mú tọ̀ mí wá wá láwárí mú tọ̀ mí wá wá láwárí ògo ayé mi tó sọnù mú tọ̀ mí wá bàbá bó jẹ́ nílùú ọba mú tọ̀ mí wá bó jẹ́ Amẹ́ríkà mú tọ̀ mí wá bó wà ní Nàìjíríà mú tọ̀ mí wá bàbá mú tọ̀ mí wá wá láwárí mú tọ̀ mí wá wá láwárí ògo ayé mi tó sọnù mú tọ̀ mí wá bàbá mo ti rí o mo ti rí o ìrì ayé mi tọ̀ tàgbà mo ti rí o ìrì ayé mi tó sọnù bó ti rí o ire owó bó ti rí o ire ọmọ bó ti rí o ire ìyàwó bó ti rí o orin ayọ̀ tí wọn náà máa kọ nìyẹn pé o ti rí ògo yẹn tó sọnù ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ wípé ojú oorun ni wọ́n ti kó ògo lọ́mọ lára ọ̀pọ̀ ẹlòmíràn ló jẹ́ wípé ìbálòpọ̀ tó lòdì ó ní ògo yẹn ti bọ́ sọnù mọ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn wà tó jẹ́ pé ní gẹ́rẹ́ tó wọlé ayé yìí ó forí kóná ègún láti ọwọ́ òbí tàbí ègún ìdílé tàbí ègún ìpìlẹ̀ ìran yẹn ó sì pa ògo yẹn kò sì jẹ́ kó rí ògo yẹn lò nítorí pé oríṣiríṣi ìdílé ló ní àwọn ìpìlẹ̀ ogun tiwọn ṣùgbọ́n lónìí tí o bá ní Kristi gẹ́gẹ́ bí Olúwa tí olùgbàlà rẹ tí o bá sì gba àdúrà ogun yẹn máa ṣẹ ẹ já lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run ká wo Sámúẹ́lì kínní orí 4 á ka ẹsẹ̀ 19 sí 21 1 Samuel chapter 4 from verse 19 to 22 ó ní aya ọmọ rẹ̀ ọmọbìnrin Fíníásì lóyún ó sì súnmọ́ ọjọ́ ìbí rẹ̀ nígbà tí ó sì gbọ́ ìyìn pé a ti gba àpótí Ọlọ́run àti pé bàbá ọkọ rẹ̀ àti ọkọ rẹ̀ kú ó kúnlẹ̀ ó sì bímọ nítorí òbí tẹ̀ ẹ́ lákòókò ikú rẹ̀ àwọn obìnrin tí ó dúró tì í sì wí fún un pé má bẹ̀rù nítorí tí ìwọ bí ọmọkùnrin kan kò dáhùn kò sì kà á sí ó sì wí pé ó sì pe orúkọ ọmọ náà ní Ìkábódù wípé kò sí ògo fún Ísírẹ́lì mọ́ nítorí tí a gba àpótí Ọlọ́run àti nítorí tí bàbá ọkọ rẹ̀ àti ọkọ rẹ̀ kú ó sì wípé ògo kò sí fún Ísírẹ́lì mọ́ nítorí tí a ti gba àpótí Ọlọ́run kì í ṣẹjọ́ ọmọ yẹn ṣùgbọ́n ipò tó bá ìyá rẹ̀ ní àkókò yẹn ipò ìnira ipò ìbànújẹ́ ni wọ́n ní ọmọ ìbànújẹ́ ni ó sì pè ní ọmọ ìbànújẹ́ wípé ògo kò sí fún Ísírẹ́lì mọ́ ohun tó ṣẹlẹ̀ sí òun ló ṣẹlẹ̀ sí Jábésì pẹ̀lú tí a bá wo inú ìwé Króníkà kejì orí ìkẹrin bákan náà ìwé Króníkà kejì ìwé Króníkà kínní orí kejì ẹ já wo ìwé Króníkà kínní orí kejì Króníkà kínní ẹ já wo orí kejì a wò láti orí kẹrin Króníkà kínní orí ìkẹrin Króníkà kínní orí kẹrin ẹ jẹ́ ká wá wò láti ẹsẹ̀ ìkarùn ká wò láti ẹsẹ̀ 5 a rí i pé àwọn nǹkan kọ̀ọ̀kan wà ń bẹ̀ tó jẹ́ wípé ẹlòmíràn wà ó lè jẹ́ ògo yẹn sọnù láti ara orúkọ tó gbà wọ́n á fún ní orúkọ ìbànújẹ́ orúkọ tó ń gbé bọ̀ látòdì ọ̀run orúkọ ògo ni ṣùgbọ́n situation tó bá ń lẹ̀ ó jẹ́ situation ìbànújẹ́ ó sì já ìràwọ̀ ògo yẹn kúrò ńbẹ̀ ẹ jẹ́ á kà láti ẹsẹ̀ 5 ó ní Aṣúrì bàbá Tèkúà sì ní aya méjì Élà àti Náárà sì bí Háúsámù
àti Heferi àti Temeni àti Astari fún wọn. Wọ̀nyí ni àwọn ọmọ Nára àti àwọn ọmọ Hela ní Sereti àti Jesuari àti Etnani kò sì bí Anubu àti Sobeba àti àwọn ìdílé Hahaheli táwọn èlèbó ń pè ní Hahahe ọmọ Arumu. Jábésì sì ṣe ọlọ́lá ju àwọn arákùnrin rẹ̀ lọ. Ìyá rẹ̀ sì pe orúkọ rẹ̀ ní Jábésì wípé nítorí tí mo bí pẹ̀lú ìbànújẹ́. Jábésì sì ké pe Ọlọ́run Ísírẹ́lì wípé ìwọ ìbá jẹ́ bùkún mi nítòótọ́ kí o sì sọ agbègbè mi di ńlá, kí ọwọ́ rẹ kí ó wà pẹ̀lú mi, àti kí ìwọ kí ó má sì jẹ́ kí èmi rí ibi, kí èmi má sì rí ìbànújẹ́. Ọlọ́run sì mú ohun tí ó tọrọ ṣẹ. Ìdí tí mo fi kà láti bí ẹsẹ̀ 5 yẹn ni wípé ohun tí Jábésì bá ń lẹ̀ nínú ìdílé rẹ̀ kò ń ṣe ohun tó dáa, torí pé bàbá rẹ̀ tí jẹ́ Hasuri tó jẹ́ grandfather, kí lorúkọ rẹ̀? Kí ni ìtumọ̀ orúkọ yẹn? Ìtumọ̀ orúkọ yẹn ni wípé òkùnkùn àwọn dúdú kírímù. Òkùnkùn àwọn dúdú kírímù yẹn ni wípé darkness or blackness. Tí ẹ bá dẹ̀ wò ní ìran àwọn Hébérù, ìtumọ̀ orúkọ ó ṣe pàtàkì. Orúkọ jíjẹ́ ó ṣe pàtàkì. Ẹ rí i pé Ọlọ́run sọ fún Ábúráhámù, má jẹ́ Ábúráhámù mọ́, má jẹ́ Ábúráhámù. Ọlọ́run sọ fún Jákọ́bù, má jẹ́ Jákọ́bù mọ́, má jẹ́ Ísírẹ́lì, torí pé àti ìpìlẹ̀ ni Ọlọ́run ti ka ọ̀rọ̀ orúkọ tí wọ́n ń jẹ́ fún. Nínú àwọn ìyàwó tí bàbá rẹ̀ fẹ́ tí wọ́n ń pè ní Élà, ó lè jẹ́ Élà yẹn gẹ́gẹ́ ló tiẹ̀ wá bí Jábésì. Élà yẹn ní ìtumọ̀ ẹ̀ ní orúkọ tá a bá wò ní èdè òyìnbó rọ́bìṣì tàbí scum, àwọn nǹkan játijàti, nǹkan tí ò wúlò, nǹkan tí ò nítumọ̀. Orúkọ ṣe pàtàkì. Jábésì tá bá ń kọ Jésíbẹ́ẹ̀, kí ni ìtumọ̀ Jésíbẹ́ẹ̀? Ó túmọ̀ sí wípé ohun ìdọ̀tí, dumpster, ní tá à ń kó àwọn ìdọ̀tí sí. No wonder tí ọ̀pọ̀lọpọ̀ demons tó fi sodo sínú ayé rẹ̀. So orúkọ pàápàá ń gbà míì ìmọ̀ gba ògo sọnù, torí tí a bá sọ ọmọ ní orúkọ tí ò yẹ kó jẹ́. Gbogbo ẹ̀yin òbí bẹ́ẹ̀ bá fẹ́ pàápàá tí ó ti di ọmọ Ọlọ́run, seek the face of God before you give your child a name. Seek the face of God. Let God guide you. Tó bá ń jẹ́ orúkọ kan tí ò bá sàn, kò sí tó rọrùn láti change orúkọ yẹn, kí ẹ dẹ̀ súre fún kí ayé rẹ̀ kó lè dáa. Tẹ́ bá wo ẹsẹ̀ 8 yẹn, ó ń sọ nípa ẹsẹ̀ 8 ó ń sọ nípa Sobeba. Tẹ́ bá wò ó ní kó sì bí Anubu àti Sobeba àti àwọn ìdílé Haheli ọmọ Harumu. Ìtumọ̀ Sobeba yẹn ni wípé ohun tó máa ń fàtìọ̀ tí máa ń lọ́ra jáyí. Yẹn ni pé irú ẹni tó ń jẹ́rú orúkọ bẹ́ẹ̀, gbogbo nǹkan ni ó máa slow nínú ayé ẹ̀, àti rìn gan yóò slow, àti wọlé ìwé yóò slow, àti lọ́kọ yóò slow, àti láya yóò slow, àti bímọ yóò slow, àti gbé nǹkan rẹ̀ ṣe láyé. Nígbà tí gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ bá ti ń jáde yunifásitì, òun á sì mọ seek admission sí yunifásitì. Ìgbà tí àwọn ẹgbẹ́ rẹ̀ bá ti make ẹ̀, òun á sì mọ làkàkà. Ìtumọ̀ Sobeba nìyẹn. Bákan náà ni kò sí time fún wa láti ẹ̀ ti ṣe irú Haheli yẹn sìn. Ìtumọ̀ rẹ̀ ni wípé àwọn ẹni ẹ̀yìn tí máa pẹ́ dé, àwọn ẹni ẹ̀yìn gbogbo bí wọ́n gbé síwájú irọ́ ni, ohun ẹ̀yìn ní tiẹ̀. Nítorí ìdí èyí orúkọ rẹ̀ ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Kọ́kọ́ gba gbólóhùn àdúrà yìí kan náà wípé Olúwa kí májẹ̀mú tó so mọ́ orúkọ mi láti ìpìlẹ̀ tí mo ti jáde wá tó wá di ogun ògo fún mi. Ẹ̀jẹ̀ Jésù tá a fi ṣèdídí májẹ̀mú titun ọ̀yá máa fọ́ lónìí. Ẹ̀jẹ̀ Jésù tá a fi ṣèdídí májẹ̀mú titun ọ̀yá máa fọ́ lónìí. Olúwa kí májẹ̀mú tó sọ orúkọ mi láti ìpìlẹ̀ tí mo ti jáde wá
tó wá sọ orúkọ mi di ogun ògo fún mi, ẹ̀jẹ̀ Jésù tí a fi ṣèdídì májẹ̀mú tuntun máa fọ́. Gbólóhùn àdúrà kan nìyẹn. Àdúrà tí a fẹ́ gbà lénìí lórí ogun ògo yìí, wàá farabalẹ̀ gbá ni. A fẹ́ farabalẹ̀ ṣàlàyé ẹ̀ bó o lè ṣe gbogbo ẹ̀tàn ló tó bá láǹfààní láti gbàdúrà, kó yan àwẹ̀ fúnra ẹ, kó o fi yí ìpín ayé rẹ padà, ṣùgbọ́n kó àwọn prayer point, nítorí pé orí ètò kókó àdúrà mi ìní àwà yìí. Tó bá ń tá ń pè ní kókó àdúrà mi pé tó bá ń la ogun kan kọjá, irú kókó àdúrà wo ló yẹ kó o gbà? Tí o bá ń lálàkàlà, irú kókó àdúrà wo ló yẹ kó o gbà? Bó o bá ní ìdojúkọ tó gbòjì kan, kí ni kókó àdúrà tó yẹ kó o gbà? Ohun tí ètò yìí wà fún nìyẹn. Sámúẹ́lì, ó túmọ̀ sí wípé ọwọ́ Olúwa mo ti tọrọ ẹ̀. Gbogbo orúkọ tí ń bẹ nínú Bíbélì ló ní ìtumọ̀. Bákan náà ni pé bẹ́ẹ̀ bá rí Mósè, ó ní ẹni tí mo rí láti etí omi ni mo ti rí pé gbogbo ìgbésí ayé Mósè náà bí omi bí omi bí omi bí omi. Abraham, ó túmọ̀ sí bàbá àwọn orílẹ̀-èdè tó túmọ̀ sí nìyẹn. Jésù tàbí Joshua, ó túmọ̀ sí wípé olùtúsílẹ̀ tàbí olùgbàlà. Ìtumọ̀ àwọn orúkọ wọ̀nyẹn nìyẹn. Ní ìkan ọjọ́ kan tàbí sí òmíràn, wá gbàdúà. Kọ́kọ́ gba gbólóhùn àdúrà yìí ná. Ṣé tá bá ń sọ̀rọ̀ nípa ògo, nǹkan méjì ló so mọ́ ìgbésí ayé ènìyàn tí a gbé wá sáyé. Ìpín àti ògo. Ìpín ni ohun tí ó bá wá sáyé tí Ọlọ́run ti pákéjì mẹ́ pé ọmọ yìí yóò kọ́lé láyé, yóò di gómìnà láyé, yóò di ààrẹ láyé, yóò di business man tàbí business woman, yóò rí ṣe, gbogbo nǹkan wọ̀nyẹn ní ìpín tí ìpín ayé rẹ tó bá wá sáyé. Ṣùgbọ́n ìpín yẹn ò lè dá ṣiṣẹ́ láì jẹ́ wípé ògo wà pẹ̀lú ẹ̀. Ògo yẹn ṣe ló dàbí bátìrì nígbà tí a bá ní tara ọkọ̀ tuntun. AC wà nínú ẹ̀, gbogbo nǹkan tó yẹ kó lò kí a fi gbádùn ọkọ̀ yẹn ló wà nínú ẹ̀. Káwa yọ bátìrì inú ẹ̀ kúrò, ṣé mọ̀ wípé kò lè ṣiṣẹ́, kò lè mú ìpínṣẹ́ nìyẹn. Ṣùgbọ́n tí ẹ bá fẹ́ mú ìpínṣẹ́, ó gbọ́dọ̀ ní ògo. Ìyẹn làwọn eléèbó ti sọ wípé glory is the virtue of destiny. Ìyẹn ni wípé ògo ó jẹ́ àṣẹ àyànmọ́, àṣẹ tí àyànmọ́ lè fi ṣiṣẹ́. Torí ìdí èyí, ẹlòmíì wọ́n á rí wọn lọ yan owó, ọyàn ọmọ, ọyàn ìbò, gbogbo nǹkan rere tí ń bẹ láyé lọ yàn. Ṣùgbọ́n kí ló ṣe tí ò wá sí ìmúṣẹ? Kí ló ṣe tó lọ́jáyé? Kí ló ṣe tó mú pinṣẹ? Ìyẹn ni wípé ògo tó yẹ kó cháàjì ẹ̀, tó yẹ kó mú ṣiṣẹ́, ògo yẹn ayé ti gbà lọ, ọ̀tá ti gbà lọ, wọ́n ti jí gbé. Ìyẹn la ṣe kọrin yẹn wípé tógo bá sọnù excuse me, olórí adẹ̀rú. Tógo bá sọnù, olórí adẹ̀rú. Ògo mi má sọnù, kí má dẹrú ẹlẹ́gbẹ́ mi. Ògo mi má sọnù, kí má dáko bàtà fẹ́ gbẹ́. Torí pé tógo bá ti sọnù, olórí adẹ̀rú. Wà á kọ́kọ́ wá gbàdúrà yìí. Ọ̀pọ̀ ìpín la ti sá lọ́gbẹ́. Ọ̀pọ̀ ìpín ló délé ayé tó ti fara gba ọgbẹ́ láti ọwọ́ ọ̀tá wá. Wà á gba kókó àdúrà pé Olúwa, wo ìpín mi sàn lónìí. Ẹ̀mí mímọ́ ò, wo ìpín mi sàn. Kókó àdúrà tó kọ́kọ́ gbà nìyẹn. Kí ìpín rẹ kó tiẹ̀ kọ́kọ́ gba ìwòsàn náà. Torí tí ògo bá dé, tí ìpín yẹn dẹ̀ ń ṣàìsàn, oní bátìrì ṣùgbọ́n di ọkọ̀ ti fọ́. Ṣùgbọ́n méjèèjì jọ ń ṣiṣẹ́ papọ̀ ni excuse me, méjèèjì jọ ń ṣiṣẹ́ papọ̀ ni. Tí ẹ́ńjìn ọkọ̀ tí ò ṣiṣẹ́ dáadáa, tí bátìrì dẹ̀ ṣiṣẹ́ dáadáa, lọ́kàn tán náà ni. Ṣùgbọ́n ẹ́ńjìn yìí ò ní ṣiṣẹ́. Ìdí ẹ̀ ló ṣe láti gbàdúrà. Olúwa, wo ìpín mi sàn, wo ìpín àwọn ọmọ mi sàn, wo ìpín ayé mi sàn. Ǹjẹ́ nìkan bẹ tí ìwọ gan mọ̀ bóyá ọmọ rẹ ni, bóyá ayé kan rẹ ni tó ń lọ jáì fún? Gbàdúrà bóyá ìpín yẹn ti fara gbọgbẹ́. Olúwa, wo ìpín mi sàn lónìí. Wà wá tún gba ilé wípé Olúwa, tú àyànmọ́ àti ìpín mi sílẹ̀ kúrò nínú ègún àjogúnbá. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló gbé ìpín gidi wá, ṣùgbọ́n wọ́n ń jà pìtìpìtì nínú ègún àjogúnbá. Oríṣiríṣi ègún ló wà nínú ìran míì ní tí ó yẹ pé ẹlòmíràn jogúnbá tá bá wọnú ìwé Jeremiah chapter 35, ẹ rí àwọn ọmọ Jonadabu. Ọlọ́run pé wọn ò gbọdọ̀ kọ́lé, wọn ò gbọdọ̀ àwọn àṣẹ ìdílé wọn
ìsọpọ́lọ́hún kì í sọ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n àṣẹ tí àwọn bàbá wọn ti pa fún wọn ni wípé nínú ìran tí wọn ò gbọ́dọ̀ kọ́lé, wọn ò gbọ́dọ̀ ralẹ̀, wọn ò gbọ́dọ̀ gbé inú ilé gidi, wọn ò gbọ́dọ̀ ṣiṣẹ́, ṣùgbọ́n kán máa gbábẹ́ tẹ́ǹtì, kán máa tọrọ. Àwọn sì dúró lórí àṣẹ bàbá wọn. Ìjọ tí kan nù wọ́n ní bàbá wọn sọ wípé torí pé tí àwọn bá ṣe nǹkan wọ̀nyí àwọn yóò kú. Ilẹ̀ ìṣẹ̀rẹ́ lòmíì bá lọ́jọ́ tó kọ́lé ó kù díẹ̀ kó sí ilé yẹn nítorí pé ó ti wà ní ègún ìran wọn pé wọn ò gbọ́dọ̀ kọ́lé, àkàndédé kú, àkàndédé àwọn alódẹ̀ṣẹ̀ kọ́lé yẹn o, kódà ó kọ̀ọ̀la tí ó ṣe ìsílé yẹn olóògbẹ̀mímì. Oríṣiríṣi ogun ńlọ́wà bẹ́ẹ̀ yẹn. Ìránṣẹ́ Ọlọ́run kan nígbà tó wá ṣe administration lọ́dọ̀ wa ní last year lọ́hùn, ó wá ń sọ fún wa, ó ní nígbà tí òun tó fẹ́ yàwó, òun àtìyàwó òun ọdún 7 làwọn fi ń gbá àwẹ̀ àti àdúrà táwọn fi ń fọ́ ègún ìdílé àwọn. Ó torí bó ń ṣàkíyèsí nǹkan kan wípé nínú ìdílé wọn wípé gbogbo ẹni tó wà ní ìdílé wọn, ọmọ tí wọ́n bá kọ́kọ́ bí tọ́jú àkọ́kọ́ bí báyìí kò lè lé 24 hours láyé tó ikú. Gbogbo wọn ni ó lóun witness bóyá náà àbí 11 nínú àwọn tó kú sójú tòun. Oúnjẹ lẹ́ẹ̀kẹkọ̀ọ́lá yẹn olóhùn sọ fún un pé àmọ́ mi ò àmọ́ ìmọ̀ wá, òun lọ bá mọ́ mi ò pé àti kìíní ti bímọ, kìíní kò ní kó panu mọ́, ó ní màmá òun sọ pé kó panu mọ́, ọmọ tó máa tó kú. Wọ́n ti mọ̀ pé nǹkan yẹn máa ṣẹlẹ̀. Ó lóun wá dìídì, òun wá mọ́nítọ̀ pé nítorí ọ̀pọ̀ ọmọ yìí, ọmọ tí ń ṣeré yìí látàárọ̀ onígbòdè tó aago 2 òru, ọlọ́mọ yẹn sì ké wá. Ó nígbà tí nǹkan yẹn bá ṣẹlẹ̀, tí ẹ bá jí ní òwúrọ̀ ẹ rí àwọn ẹ̀jẹ̀ ńlẹ̀ tó lọ. Ègún yẹn ti wá wà ńbẹ̀. Òun wá fi àdúrà jagun wípé Olúwa, mi ò gbọ́dọ̀, ègún ìdílé yìí kò gbọ́dọ̀ ní ipa lórí mi. Ègún àjogúnbá yìí má jẹ́ ó ní ipa lórí mi. Wọ́n náà gba àdúrà yẹn wá ní Olúwa, tú àyànmọ́ àti ìpín mi sílẹ̀ kúrò nínú ègún àjogúnbá. Olúwa, tú àyànmọ́ àti ìpín mi sílẹ̀ kúrò lọ́wọ́ ègún àjogúnbá. Wàá tó gbà báyìí pé Olúwa o, àyànmọ́ àti ìpín mi tí a ti fi ṣe pàṣípààrọ̀ fún ẹlòmíràn, fi agbára ẹ̀mí mímọ́ fi gbà fún mi padà lónìí, fi dá padà fún mi. Ẹlòmíràn wà, wọ́n ti pààrọ̀ ẹ̀, wọ́n ti pààrọ̀ ògo ẹ̀, wọ́n ti pààrọ̀ àyànmọ́ ẹ̀, wọ́n ti gbé fẹ́ lòmíì. Ọ̀rẹ́ mi kan máa ń ṣe program kan lórí rédíò. Màmá kan wá a máa ń pe program yẹn ní kàyéfì ńlá. Mo ṣe ń wí ẹ ti mọ orúkọ ọ̀pọ̀lọpọ̀ tó mọ program yẹn yóò ti mọ̀ ní tó jẹ́ true life story ni. Màmá kan wá bá ọ wá ṣàlàyé kò sóko ẹ̀. Ọ wá ní tó bá nà sáfẹ́fẹ́ bóyá àwọn èèyàn lè rí solution nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn bá sọ. Kí ni ìṣòro? Ó ní ọmọ òun tó jẹ́ ẹ̀gbọ́n, àwọn méjì ni, ìkan jẹ́ ẹ̀gbọ́n, ìkan jẹ́ àbúrò. Ó lóun wá wò wípé bí ẹ̀gbọ́n ìṣe máa ń hùwà yìí wípé ṣé yóò tọ́jú òun báyìí. Òun wá wò wípé ó ti wá lọ ṣe àyẹ̀wò wípé ẹ̀gbọ́n yẹn ọmọ ológo ni, but bó ṣe máa ń hùwà, òun wò wípé yóò dinú, kò ní tọ́jú òun. Ó wá ṣe pàṣípààrọ̀ ògo yẹn, ó wá gbé fún ẹ̀gbọ́n, ó wá gbé tàbúrò, ó gbé fún ẹ̀gbọ́n. Àbúrò bẹ̀rẹ̀ sí, nígbà tí wọ́n dàgbà, àbúrò bẹ̀rẹ̀ sí ní rí ṣe. Ẹ̀gbọ́n yìí ló ń là àtijọ́ àti mu ó hàdè fún, ṣùgbọ́n nínú bó ṣe hàdè fún yẹn ó ń tọ́jú ìyá yìí. Àánú ìyá yìí wá ń ṣe é. Ó wá wò yí pé òun fẹ́ yí kinní yẹn padà. Ó gbìyànjú, kò ṣe é yí padà. Ló ṣe wá mú wá wípé tí a bá rí ẹnikẹ́ni tó lè yí padà fóun, tó lè padà fóun, ṣùgbọ́n ó ti bọ́ sórí fún ẹnìkan tó lè yanjú irú ẹ̀. Ó ní tí ẹ̀gbọ́n yẹn bá mọ Kristi, tó bá mọ Kristi, tó wá Jésù, tó gba àdúrà yẹn dójú àmì wípé Olúwa, àyànmọ́ àti ìpín mi tí a fi ṣe pàṣípààrọ̀ fún ẹlòmíràn, fi agbára ẹ̀mí mímọ́ fi dá padà fún mi lónìí, fi gbà padà fún mi lónìí. Kókó àdúrà kan nìyẹn. Wàá tún ní Olúwa o, májẹ̀mú tó wù kó wà nínú ayé mi tó ń dì ìfarahàn ògo mi lọ́wọ́, Olúwa máa fọ́ lónìí, Olúwa máa fọ́ lónìí. Oríṣiríṣi májẹ̀mú lẹ́lòmíì tọwọ́ bọ̀ tí ọmọ tìbọ̀tẹ́, tí ọmọ ibi tí ó yọrí sí. Ẹlòmíràn ti tọwọ́ bọ̀ májẹ̀mú tí ó yẹ kó tọwọ́ bọ̀, ó sì ti di ogun sínú ayé ẹ̀. Ẹlòmíràn ojú oorun wọn ti mú wọnú májẹ̀mú. Wọ́n mọ̀ pé tí wọ́n bá sọ lójú ayé kò ní gbà, ṣùgbọ́n wọ́n bá sọ lójú oorun. Ṣùgbọ́n torí pé kò sígbà tí èèyàn bá ti sùn, ìyẹn ní bẹ́ẹ̀ ṣe sọ fún wa, ó nígbà tí èèyàn sùn, ọ̀tá rẹ̀ wá, ó sì dá epo sínú àlìkámọ̀, ọba tirẹ̀ lọ.
inú ojú oorun ni wọ́n ti da ipò sínú àlìkámà ẹlòmíràn. Arábìnrin kan wà nígbà kan, ó ní ṣọ́ọ̀bù ńláńlá méjì lókè àárín tí tó jẹ́ pé máa dá bí ẹdun, ń rọ̀ bí òwe ni, inú ẹ̀ ń dùn, tó jẹ́ pé ó ní owó, ó dẹ̀ ní ọkọ̀, kọ́dà fa ilé kan sí Kòròdú gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ìròyìn rẹ̀ ní àkókò tá à ń wí. Nígbà wá yá ilé tó fa ilé méjì tiẹ̀ ni, nígbà wá yá lọ́wọ́ di wípé wúmọ̀ yìí nǹkan bẹ̀rẹ̀ sí ní lọlẹ̀ fún, ó lọlẹ̀ fún, eré ni àwàdà, ọta ọkọ̀ kínní, eré ni àwàdà, ó gbé ṣọ́ọ̀bù kan sílẹ̀, eré ni àwàdà, ọta ilé kínní, eré ni àwàdà, ọta ilé kejì, eré ni àwàdà, ó tún gbé ọkọ̀ sílẹ̀, bó ṣe ó kúkú wá ta ilé ṣọ́ọ̀bù kejì ní òkè àárín. Ó wá di ẹni tó gba yàrá kan yẹn ló ṣàn ṣọ́ọ̀gù àti rówó ẹ̀ gan, bó ṣe ó kúkú wá di aláàárù ní mile 12 ló wá ń gbà àrùn ìmọ̀ 12. Bí léèrè wípé ìyá kí ló ṣẹlẹ̀ sí yín? Ìyá yẹn wá ló rántí wípé ó ní ọkùnrin ọ̀rẹ́kùnrin kan tí máa bá òun ṣeré gélé. Ó ní lọ́jọ́ táwọn ti ṣeré gélé yẹn, láti ọjọ́ náà lòun ti ń wálẹ̀, òun gbìyànjú àti dìde. Nǹkan tó fura sí nìyẹn. Ta lẹni tó fàyà kò ọ́ láyà tí ògo rẹ tó kó ògo ayé rẹ lọ? Ta la lágbára náà tó bá ọ pàdé tí nǹkan ò rí bó ṣe ń rí mọ́? Ìwọ tó ń gbọ́ mi, wàá gbàdúrà yẹn gidi gan. Gbogbo májẹ̀mú kí májẹ̀mú tó wọnú ayé mi, májẹ̀mú kí májẹ̀mú tó wọnú ayé mi, tó wá kó ògo mi lọ, tó ń dì ìfarahàn ògo mi lọ́wọ́, Olúwa máa fọ́, ẹ̀jẹ̀ Jésù máa fọ́, Olúwa máa fọ́. Wàá tún gbàdúrà, wàá pe orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta tó, pé Olúwa o, já gbogbo ìdè tó de ògo àti àyànmọ́ mi mọ́lẹ̀ lórúkọ Jésù. Wọ́n so tẹlòmíì mọ́lẹ̀ ni, ẹlòmíì nǹkan rìn kiri ni wọ́n de sínú gbá ni, ẹlòmíràn nǹkan rìn kiri nínú ògo wọn de mọ́, bẹ́ẹ̀ ló sì ṣẹ́jú pa ò, ṣùgbọ́n kò mọ̀. Ẹlòmíì ó lọ síwájú olóore, á ní wọn ò rí, ṣùgbọ́n tí Ọlọ́run bá bọ́ ohun tí wọ́n fi bù ọ́, tí Ọlọ́run bá bọ̀ kú ọ́, tí Ọlọ́run já gbogbo ìdè yẹn, wàá rí pé wàá rí ògo rẹ lò. A ní Olúwa o, gbogbo ìdèkídè tó de àyànmọ́ àti ògo mi mọ́lẹ̀ lórúkọ Jésù, Olúwa máa já. Wàá tún gbàdúrà, wàá ní Olúwa jẹ́ kí gbogbo agbára òkùnkùn tí ń ṣiṣẹ́ lòdì sí ògo mi kí ó gba ìparun nípa agbára iná ẹ̀mí mímọ́. Àwọn agbára kan wà tí a yàn tẹ̀lé ọ, tí a ní kó máa tẹ̀lé ọ. Ẹlòmíràn sá kúrò ní Nàìjíríà, ó jápa lọ sí ìlú mìíràn, ṣùgbọ́n ogun yẹn ò fi sílẹ̀. Ó wá tún dé ìlú mìíràn, kàkà kí nǹkan yẹn ó dára fún, ó tún wọ́ọ̀sì sí ni. Olúwa, ẹ̀mí wo la yàn tì mí? Agbára wo la yàn tì mí? Agbára òkùnkùn wo ló dí ògo mi lọ́wọ́? Olúwa jẹ́ ó gbiná, ẹ̀mí má jẹ́ kó laná. Bàbá bá mi fi iná jó aṣọ ogun tí wọ́n máa ń kàǹkó rẹ̀ nínú ìdílé tí mo ti jáde wá, tí ń dí ògo mi lọ́wọ́. Fi iná bọ́, Olúwa fi iná bọ́ kúrò lọ́rùn mi. Ẹ má fi iná bọ̀. Àwọn àdúrà tó máa gbà nìyẹn. Wàá múra sí àdúrà yẹn kíkankíkan. Wàá ní Olúwa o, gbogbo ògo tá a ti pàṣẹ agbára òkùnkùn kó lọ láyé mi, Olúwa bá mi dá wọn padà. Ẹlòmíràn àṣàsí ni wọ́n àṣàsí ni ògo yẹn á sì disappear. Ẹlòmíì wọ́n lè ló gbéraga, ẹlòmíì wọ́n lè ẹ̀wò bó ṣe ń rọ́rìn. Nígbà tí àwọn kan wà tí wọn ò ní èrò rere tó bá ti ń rí ṣe. Bó tiẹ̀ jókòó sínú mọ́tò sọ̀pàkọ́ sẹ́yìn yẹn, inú ń bí wọn. Bó change bàtà ẹ, o change aṣọ ẹ, inú ń bí wọn. Àwọn ń bá ilé wọn ò ní èrò eré kan bí kan bá ti èèyàn jẹ́. Wà ní Olúwa Ọlọ́run ẹ̀mí mímọ́, gbogbo agbára kágbára tí ń dí ògo mi lọ́wọ́, tí ń dí ìfarahàn ògo mi lọ́wọ́, jẹ́ kó lànà. Gbogbo agbára tó kó ògo mi lọ, fi iná àti agbára rẹ dá padà. Gbogbo ògo mi tá a ti pàṣẹ àṣàsí, tá a ti pàṣẹ ohun tí mo ti jẹ. Ẹlòmíì jẹun nípa tí ó jẹ ògo rẹ̀ mọ́, ó ti jẹ ògo rẹ̀ mọ́ ayé, ó ti jẹ ògo rẹ̀ mọ́ oúnjẹ, ó jẹ àyànmọ́ ẹ̀ mọ́ oúnjẹ. Gbogbo oúnjẹ tí mo ti jẹ tó wá di ogun ògo fún mi, ẹ̀jẹ̀ Jésù máa fọ̀ dànù. Ẹlòmíràn ibi tó lọ tẹ́rígbà ni, ibi tó lọ sùn sí ni, tí ò kíyè sára. Ẹlòmíràn kaṣọ rẹ̀ fẹ́ lòmíì, nípasẹ̀ rẹ̀ wọ́n kó ògo rẹ̀ lọ. Ẹlòmíràn ọyásọ lò ní òun sì yásọ lò, tí ó dá padà tògótògó. Gbogbo ògo
tí a ti pàṣẹ àwọn ẹni òkùnkùn kó lọ láyé mi, tí a fi agbára òkùnkùn kó lọ, máa fi iná dá padà, fi ọwọ́ agbára dá padà. Bó o bá lè gbà àwẹ̀ nítorí ẹ̀kọ́ gbà, kó o fi gbogbo agbára àti okun rẹ kó o fi béèrè, nítorí kó tó bá wá sáyé tó rí ògo lò, bí ìgbà tí ejò kọjá lórí àpáta tí ò ní pa ni, bí ìgbà tí èèyàn kàn wáyé asán ni, bí ìgbà tí èèyàn kàn wáyé àwánù ni, wàá tún gbàdúrà, Olúwa máa já gbogbo ìdè tó dá mi dúró sójú kan ṣoṣo. Ẹlòmíràn ọdún ló parí lọ yìí, láti January ti di àkókò yìí, kò lẹ́rìí kankan, kò lọ wájú, kò lọ ẹ̀yìn, ojú kan ṣoṣo wọ́n dá sí. Ìdè tá a dè mọ́ mi tó dá mi dúró sójú kan ṣoṣo, lórúkọ Jésù kó máa já gbogbo agbára tó dá ayé mi dúró sójú kan ṣoṣo. Ẹ fi ayé mi sílẹ̀. Ta ló wà láyé tó gbogbo fi ń le fún mi? Olúwa máa já okùn ẹ̀mí ẹ̀. Ẹlòmíràn sọ wípé àdúrà wo ni pásítọ̀ yín gbà? Àdúrà jẹ́ kí n fi hàn nínú Bíbélì. Ẹ jẹ́ á lọ sínú ìwé Matthew. Ó wá sí agbárí mi sìn, ìwé Matthew orí ìkejì. Eléyìí Jésù olùgbàlà wa ló ṣẹlẹ̀ sí o. Ẹsẹ̀ 19, àka ẹsẹ̀ 19 sí 20. Máa gbọ́ o. Ó ní nígbà tí Hẹ́rọ́dù sì kú, kíyèsí áńgẹ́lì Olúwa kan yọ sí Jósẹ́fù ní ojú àlá ní Íjíbítì, wípé dìde, mú ọmọ ọwọ́ náà àti ìyá rẹ̀, kí o sì lọ sí ilẹ̀ Ísírẹ́lì, nítorí àwọn tí ń wá ẹ̀mí ọmọ ọwọ́ náà láti pa ti kú. Ta ló wà láyé tógun ògo fi ń lé mi kiri, tí ogun ògo fi ń lé fún mi? Olúwa já okùn ẹ̀mí ẹ̀. Bí Hẹ́rọ́dù ò bá kú, Jésù kò lè dúró sí Jerusalem, nítorí pò náà ló lè pa ẹ̀mí rẹ̀. Agbára wo ló lé mi sẹ́yìn odi tí mo di àlejò sí àwọn ẹbí mi, tí ó jẹ́ pé àti ẹ̀tí lo abúlé wa ìmọ̀ ní mi lára? Ta lẹni tó wà láyé tí ń fi ogun ja ayé mi? Olúwa já okùn ẹ̀mí ẹ̀. Sá ní àsápà pẹ̀lú ọwọ́ iná, pẹ̀lú ọwọ́ idà rẹ̀. Olúwa sá ní àsápà. Wá gbàdúrà yẹn. Ta lẹni náà tí ń fi ogun ògo jà mí? Fi ogun ẹ̀yìn pa. Olúwa fi ogun ẹ̀yìn pa. Ta lẹni náà tí ń fi ogun ògo jà àwọn ọmọ mi? Olúwa fi ogun ẹ̀yìn pa. Wá gbàdúrà yẹn dáadáa. Wà á tún gbàdúrà. Wà á ní Olúwa o, jẹ́ kí gbogbo ọwọ́ òkùnkùn tó wà lára mi kó máa gbiná. Ẹlòmíràn ọwọ́ wà lára ẹni, tí wọ́n bá ti rí wá ní ọwọ́ wà lára ẹ̀, ọwọ́ àwọn ará bí wà lára ẹ̀. Gbogbo ọwọ́ òkùnkùn tó wà lára mi kó máa gbiná. Gbogbo àmì ibi àmì márùngolò tá a ṣe sí mi lára nípa ẹ̀jẹ̀ Jésù kó máa parẹ́. Wàá tó pariwo pé ní orúkọ Jésù, mo tú àyànmọ́ àti ìpín mi sílẹ̀ kúrò nínú ìdè Sátánì àti ti òkùnkùn. Lónìí máa wá sọ tàṣẹtàṣẹ wípé màá rí ògo mi lò láyé, màá ṣàṣeyọrí, mi ò ní kúkú òjijì, mi ò ní bá wọn kúkú òjijì. Àwọn ọmọ mi á rí ògo wọn lò láyé, wọn ò ní bá wọn kúkú òjijì. Sórí ẹnikẹ́ni tí ó bá ní ògo lò láyé, ó gbọ́dọ̀ múra sí àdúrà, ó gbọ́dọ̀ gba àdúrà gidi gan. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àkàn sọ pé kìí lágbẹ́dẹ́ kan nìyẹn, kìí jẹ́jà mẹ́wàá, kìí ṣe kìíní, ọmọ ńlọgbẹ kàn máa ń lọ ṣọ́ọ̀ṣì. Ìwọ mọ ẹbọ tí ń rú lẹ́yìn, ìwọ mọ ìgbà tí ìwọ sùn tí òun gbé ẹbọ rìn láàdẹ̀, òwò mọ àwọn ibi tó ná owó rẹ̀ sí, ìwọ mọ irú ìfọ̀kànbalẹ̀ tí ò ní, ìwọ mọ ìfara ẹni rúbọ tó ń ṣe. Ó mọ ẹnìkan ló sọ lọ́jọ́ kan, torí pé ó ń ṣiṣẹ́ ní báńkì tó dẹ̀ fẹ́ kí ibẹ̀ yẹn kó ṣe kíní, ó lọ sí abúlé wọn. Ó ní gbogbo òru yẹn orí odó ló ń dúró sí, tí wọ́n sì ń fi àáké tí wọ́n fi ń sín gbẹ́rẹ́ sí la, wọ́n sin látòrí dé ìsàlẹ̀, wọ́n sin gbogbo ìbàdí, pẹ̀jẹ́ ń ta ṣoṣo. Ara ìfara ẹni rúbọ kan nìyẹn. Wọ́n wá ní kí wọ́n gbàdúrà, àwọn kan wá ń tàn ọ́, ṣáàdúrà lọ́yẹ kẹ́ ẹ gbà, ṣáàdúrà mọ́ gbà. Àwọn nǹkan wọn yẹn gan pàápàá táwọn lọ ṣe yẹn, táwọn ará bíbá láwọn ò fọwọ́ sí kí wọ́n rógolo wọn lórí lò. Ohun tó ṣòro fún wọn láti mú ní agbára àdúrà. Ó ní kó kúnlẹ̀ nínú yàrá rẹ̀ kó bá Ọlọ́run. Kí ni tó burú nínú kó kúnlẹ̀ nínú yàrá ẹ̀? Kí ni tó burú nínú kó gbàdúrà, kó gbààwẹ̀, kó ka Bíbélì ẹ̀, kí ìyanu dẹ̀ ṣẹlẹ̀ fún ọ? Ọwọ́ ń fetí sí àwọn blọ́gà tí wọ́n ní ọmọ gbàdúrà mọ́, tí wọ́n ní kọ́ ọmọ képe Ọlọ́run mọ́. Wọ́n fẹ́ sọ ẹ́ sínú òdùn ayérayé ni. Má ṣe jẹ́ kí àwọn ìránṣẹ́ Sátánì, má jẹ́ kí wọ́n dí ọ lọ́wọ́. Képe Ọlọ́run. Ọlọ́run wí pé ó ní ẹ képe mi, èmi ò sì dá yín lóhùn, èmi ò fi àwọn ńlá alágbára hàn mí. Olúwa fẹ́ ṣe iṣẹ́ ìyanu nínú ayé rẹ̀. Èmi náà fẹ́ gbàdúrà fún ọ, nítorí wípé orúkọ Jésù yìí ó ń bẹ lẹ́nu tèmi, ó ju iná lọ,
ó ju àrá lọ. Ó ní kí n pè òun, màá sì pè é ní àkókò yìí. Yóò ṣiṣẹ́ ìyanu, yóò jẹ́ bí iná nínú ayé rẹ, yóò ṣe iṣẹ́ ìtúsílẹ̀. Ìyẹn tó o bá gbàgbọ́, fi ayé rẹ fún Jésù. Bí mo ṣe ń bá a ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí, kúnlẹ̀ nínú yàrá rẹ, jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ. Olúwa, mo ti ṣe nǹkan báyìí fún àfọwọ́fà ni. Ẹlòmíràn pa àfọwọ́fà, ó sọ ògo rẹ̀ nù. Olúwa, mo padà wálé. Ẹlòmíràn ti backslide, ó ti kúrò nínú ìgbàgbọ́, ó ti ń dọ́gbọ́n ayé, ó ti ń wá ọ̀nà mìíràn láti rí ògo lò láyé. Àwọn ẹni òkùnkùn sì ń gba ohun ẹbọ lọ́wọ́ ẹ̀, síbẹ̀síbẹ̀ kò tí ì rí ògo náà lò. Padà wálé, wá sí ọ̀dọ̀ Kristi, képe yóò dá ọ lóhùn. Gbàdúrà wípé Olúwa ṣàánú mi, dá ògo mi padà fún mi, dá ògo mi padà fún mi. Ta lálágbára tí tó jókòó lé ògo mi mọ́lẹ̀? Olúwa ṣí nídìí, Olúwa ṣe nídìí. Ta ló dúró sórí ilẹ̀ ìlérí mi? Òmíràn wo ló dúró síbẹ̀? Olúwa, fi iná rẹ ṣí nípò padà, kí o gba ògo mi fún mi, kó o gba ilẹ̀ mi fún mi, kí n rí tèmi ṣe. Àdúrà rẹ yóò sì gbà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù. Ọlọ́run o, ipa tó ju pa agbára tó ju gbogbo agbára lọ, ọba tí jẹ́ èmi ni mo bẹ̀rù. Mo ti jíṣẹ́ tó rán mi fún àwọn ènìyàn wọ̀nyí. Agbára rẹ jẹ́ kó wọnú ayé wọn lọ. Agbára tó ń ṣiṣẹ́ ìyanu, agbára tó ń dá ògo padà fún ẹni tó sọ ògo nù. Olúwa, jẹ́ kó wọnú ayé wọn lọ. Ẹnì kọ̀ọ̀kan wa, jẹ́ ká rí ògo wa lò dálẹ̀ wọlé ológo lórúkọ Jésù. Gbogbo ọwọ́kọ́wọ́ tí ọ̀tá bá nà sí wa pé òun fẹ́ fi díwọ́ ògo wa, idà ẹ̀mí mímọ́ kó gé ọwọ́ náà sọnù, kó gé ọwọ́ náà sọnù. Ta ló wà láyé tó gbogbo fi ń le fún wa, tó fi ń le fún ẹnì kọ̀ọ̀kan wa? Olúwa, já okùn ẹ̀mí ẹ̀. Ta la lágbára tó fẹ́ tari ọjà ògo wa dànù? Ta la lágbára tí ń lépa ẹ̀mí wa? Ta la lágbára tó láwọn ní lógo tiwa lò? Olúwa, fogo ẹ̀yẹ pa lónìí, kí o sì fún wa ní ìṣẹ́gun. Kára àánú gbà, kárí tiwa ṣe ní orúkọ ti Bàbá, ní orúkọ ti Ọmọ, ní orúkọ ti Ẹ̀mọ́. Ìwọ tó ń gbọ́ mi yẹn, lẹ́yìn àdúrà ìlọra àánú gbà. Interview tó ń lọ yẹn, ó máa ṣọrí sí rere fún ọ, ó máa rí ògo rẹ lò. Ìwọ náà máa pè mí láìpẹ́ yìí, wàá jẹ́rìí ayọ̀, wàá jẹ́rìí ayọ̀, wàá mú ìlérí àyànmọ́ṣẹ, wàá mú ìpínṣẹ láyé lórúkọ ti Bàbá, lórúkọ ti Ọmọ, lórúkọ ti Ẹ̀mọ́. Wàá rí ògo rẹ lò. Jésù Kristi Olúwa wa. Àmín. Orúkọ mi ni Pastor Adékúnlé Stephen Adédèjì, tí gbogbo èèyàn mọ̀ sí Kúnlé ọmọ Aláàfin Ọ̀run, láti ìjọ The Redeemed Christian Church of God, Fountain of Power, orísun agbára, English Soak Yorùbá Parish, tọ́kalẹ̀ sí number 11965 Bisonet Street, Suite 106E, Houston, Texas 77099. Ibẹ̀ la kalẹ̀ sí. Jẹ́ ká jọ pàdé ní ọjọ́ ìsinmi tó ń bọ̀ yìí. Òní Super Sunday wa yóò ní agbára, yóò ní agbára. A fẹ́ sọ̀rọ̀ lórí ohun kan, a fẹ́ sọ àwọn àṣírí kan nípa ẹ̀dá ènìyàn, nípa ìwọ gangan. Olúwa fẹ́ ṣe iṣẹ́ ìyanu. Ọlọ́run fẹ́ tú àwọn àṣírí kan fún ọ. Ẹ jẹ́ a jọ pàdé láago 9:00 àbọ̀ ńlá bẹ̀rẹ̀ òwúrọ̀, là á bẹ̀rẹ̀ pẹ̀lú Sunday school. Ìyanu ó sì ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí n wá rán wa létí o nítorí ti ṣẹlẹ̀ láti inú Sunday àkọ́kọ́ nínú oṣù kejìlá. Gbogbo Sunday oṣù kejìlá yẹn ìsìn ìsọjí la fẹ́ fi ṣe. A fẹ́ wọnú májẹ̀mú ìsinmi, májẹ̀mú àlàáfíà, májẹ̀mú ìrọ̀rùn, èyí tá ò fi rí ògo lò ní ọdún 2025. Tó o bá sanwó sí bank, o lè gbowó. If you don't invest, you cannot harvest. So therefore, ẹ jẹ́ ká invest àdúrà sí 2025. Oríṣiríṣi àsọtẹ́lẹ̀ ló mọ̀ jáde. Aládùúrà lọ̀gá wòlíì. Tó o bá bá Ọlọ́run sọ, ibi yẹn kì í ṣe fún ìwọ. It's not for you. If you can pray, if you can talk to God, you will see that you will live your life in peace and in sound health. You can reach out to me by calling my number +1281 857-3658 +1-281-857-3658. Jọ́dá fún ọ, wàá rí tiẹ̀ ṣe. Àdúrà rẹ̀ ó gbà. Ó pè mí láìpẹ́ yìí, ó sì jẹ́rìí sí agbára Ọlọ́run. Jẹ́ pàdé ní ọjọ́ Sunday tí ń bọ̀ ní number 11965 Bisonet Street, Suite 106E, Houston, Texas 77099. Bó bá sì wà lẹ́yìn odi Amẹ́ríkà, tẹ́pẹ́ ńgbà tó bá fẹ́ wọlé sí Amẹ́ríkà, ó fẹ́ òun wá ilé ìjọsìn tó ti jọ́sìn, tó ti gbàdúrà bí ìgbà tó wà lórí òkè Nàìjíríà, máa bọ̀ wá sí Redeemed Christian English and Yorùbá Parish. Bá a ṣe ń sọ Yorùbá ńlá ń ṣe èbó. Wàá gbọ́ tiwa, Olúwa sì gbọ́ tiẹ̀. Wàá rà àánú gbà, wàá rí tiẹ̀ ṣe, wàá rógo lò. Ogun ayé ò ní borí ẹ, wàá rí tiẹ̀ ṣe o. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.